fún yín ní some of like the quick updates. Shori station tí mo wà yìí, òun náà ń pè ní Oakwood station. Oakwood station. In tí Nigeria ò ṣe ni pé, and if you look at the time, lókè is almost 5:45 a.m. Aago mẹ́fà ló ṣe fẹ́ lọ lù. And let me now turn it round. Tẹ̀bá wò, you can see it properly. Aago mẹ́fà. Already there's a bus service working. You can see the bus service. Àwọn tó fi gun bus wá lọ lórí mọ́tò tiwọn. Now, kí ni mo fẹ́ fàyọ níbí báyìí? Láti station yìí, right, tó ń pè ní Oakwood station. Òun ló lọ sí Southgate, Annos Grove, Bounce Green, Wood Green, Turnpike Lane, Finsbury Park, Holloway, Caledonia. Máa rántí pé gbogbo ibi tó ń gbà yìí, àwọn èèyàn kọ̀ọ̀kan ló ń gbé ní gbogbo àdúgbò yẹn tó fi ń connect. Ibi tí Nice Bridge wà lélẹ̀, ibi báyìí súnmọ́ àdúgbò ibi tí Gàdọ̀ lórí burúkú tí ó dá wàhálà sílẹ̀. Ó dẹ̀ ń sọ gbogbo time tí train yẹn máa dé each location láti bí báyìí nísìn títí dé bí báyìí ó ti sọ pé 39 minutes. So ìwọ tó fẹ́ dé ibi báyìí ó ti mọ̀ pé ó máa fi enough time sílẹ̀. Òun ló wá gbéyàn dé Heathrow, ló lọ sí Terminal 4 àbí Terminal 5 fáwọn tó ń lọ sí Africa àbáwọn tó ń lọ sí Europe. Now tó bá tún wá wo wàrí pé ṣe báwọn èèyàn bọ́ ṣe ń wọnú station lọ. Now ibẹ̀ náà ni cab services wà. Now paper tí mo máa ń sọ fún yín láràárọ̀ lélẹ̀ sórí Metro newspaper. Wàá wá síbẹ̀ báyìí, wàá mú paper. Èmi ti mú tèmi, so mo ní láti tún mú mi, bọ́ mo ṣe lè mú kò mátà. Ó ti ẹ nísìn. This paper is Morning Talking. Now, this is the station. Can you see the station? Can you see the train station? The underground tube station. Shori time, 10 minutes to 6 a.m. Àwọn tó ń lọ wọ train Piccadilly line. Ó dẹ̀ ti sọ each of the train services. Èyí tí bó ṣe ń ṣiṣẹ́, èmi ò ní láti wọnú lé because èmi ò lọ sórí train. Ó ti sọ Metropolitan line pass suspended, overground pass suspended, Piccadilly pass suspended, good service on all other lines. In Nigeria, for 60 years, developed years, kò sí nǹkan tá develop. Kàkà kó develop, wọ́n kówó jẹ. Kàkà kó develop, wọ́n mówó yẹn, wọ́n gbé lọ sí Europe, wọ́n gbé lọ sí Asia, wọ́n divert. That is how we lost $25 trillion láti 1960 títí di wákàtí. $25 trillion òun ni Nigeria lose. Now, báwo la ṣe fẹ́ connect gbogbo agbègbè kankan nílẹ̀ Yorùbá? Gbogbo yẹn ni a ṣe ń sọ pé transportation business kò ń ṣe tí government fi ń joke, because ẹ gbọ́dọ̀ make sure pé a ní a robust transportation system that will move people from point A to B. But apparently, it has not been like that in Nigeria. Just a good morning nugget. Láti máa rántí pé tó bá ní ó fẹ́ kúrò ní Nigeria, you will not enjoy any of this kind of services. And if you look at that again, ó ti sọ fún wa ìgbà tí the next train tó ń lọ sí Heathrow, àwọn tó ń travel, ó ti ní the next one máa dé in 4 minutes and the next one in 30 minutes. Òun ló ń pè ní Piccadilly line. Once again, this is Koikimedia, bringing the world closer to your doorstep. Ní rí jù bẹ́ẹ̀ lọ ní àárọ̀ yìí. Àtúmọ̀ kàn sí yín ní gbogbo ibi tí a bá ń lọ láti jẹ́ kí a máa fi ṣí ọmọ Yorùbá létí pé irọ́ ló ti pa fún ìran wa for a very long time. Ó wá kù sáwa láti sọ pé no, irọ́ yẹn a gbọ́dọ̀ debunk ẹ̀. Yorùbá nation òun nìkan lọ́nà àbáyọ. Kò sí nǹkan kan tẹ́nì kankan gbọ́dọ̀ sọ fún yín mọ́ pé Nàìjíríà ṣì máa ní lọ síwájú. Kò sí lọ síwájú kankan tó fẹ́ dé sí Nàìjíríà ju pé kólúkálukú máa lọ. Mo kí láàárọ̀ yìí o. Good morning. Have a very good day. Bye for now.